Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Àlàáfíà kó bá gbogbo ènìyàn gbé. Mo kí Ọlọ́run pé ó kú iṣẹ́ rẹ̀. Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn gbogbo pé ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ẹ kú ìsinmi èní. Lórúkọ Jésù, a ó jọ rí àánú gbà. Mo ní a ó jọ rí àánú gbà. A ò ní sọnù o. Ọlọ́run ìpè kò ní jẹ́ èpè fún yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ayérayé ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run á gbé ọ ga. A máa yìn ọ́ lógo fún ìrànlọ́wọ́ àti ààbò. Ọ̀pọ̀ ló fẹ́ dọjọ́ ìní ṣùgbọ́n tí wọn ò sí láyé mọ́. Ọ̀pọ̀ ní ilẹ̀ ti gbé mì. A ò fi yọ̀ wọ́n Ọlọ́run wa ṣùgbọ́n a fi ń ròyìn iṣẹ́ ọwọ́ rẹ ni. Ọlọ́run májẹ̀mú gba ọpẹ́ wa. Ogun ọ̀run ẹ gba ẹ̀yìn wa. A dúpẹ́ o fún ibi tí ẹ ti bá wa dé. A dúpẹ́ o níbi tí ẹ mú wa lọ. A dúpẹ́ o nítorí ẹ ń ṣe ohun ribiribi nínú ayé wa. Ògo ni fún orúkọ yín. Tá a bá rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni tó ń gbàdúrà àbẹ́ni táwọn tó ń wà lórí ìkànnì yìí àbí ní gbogbo ayé ènìyàn bíi Ákánì tó lè jẹ́ kójú ti àdúrà wa, ẹ̀mí mímọ́ ẹ dáríjì wá. Ayérayé ẹ dáríjì wá. Mo gbàdúrà ẹ̀mí mímọ́ máa bá wa lọ. Ọlọ́run dáríjì. Ògo àtòkè wá. Ìgbìlẹ̀ Yorùbá yẹ Olúwa fìdí rẹ̀ múlẹ̀. A dúpẹ́ pé ẹ ti ṣe. Ògo ni fún orúkọ yín. Jésù náà agbára wa. Àmín rẹ̀ dà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo tún kí gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ sì kú dédé àkókò yìí. Ẹ̀yin bàbá, mo kí yín lọ́pọ̀lọpọ̀ fún Happy Father's Day to you all. Ẹ̀mí tèmi tirẹ̀ á ṣe púpọ̀ rẹ̀. Mo ní ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀. Mo sì kí ẹ̀yin màmá tí ẹ ti ń wọlé. Ẹ máa bá mi sí ẹ síta torí pé Adéjọkẹ́ Gíwà wàrà àánú gbà. Àánú Ọlọ́run á bá yín gbé o. Ẹ ò ní sọnù lórí àkàbà ìṣògo. Àdúpẹ́ mọ́mì bàbá tí àwọn nǹkan bá ń ṣẹlẹ̀ àbí tá a bá sọ pé aráalé rẹ̀ ń jayán tán ní má jẹ, kì í ṣe pé bóyá àwa là ń jẹ àbí a sọ pé kó má jẹ, bí kò ṣe pé wàhálà tó máa dálẹ̀ fún aráalé. Kọ́mọláfẹ́ wàrà àánú gbà. Olúwa ṣeun. Ògo rẹ ò ní wọ mi. Torí pé wọ́n ní tára ilé ńlẹ̀ bá ń jẹ kọ̀ọ̀kan àbó ń jẹ tí ò dáa, wọ́n ní ẹ má sọ pé ẹ má jẹ. Torí pé nígbà tó bá dá wàhálà yẹn lẹ̀ kì í ṣe fóun nìkan. Ipa kejì ni pé àwa tá à ń ṣoore. God bless you, sir. Happy Father's Day to you too. God bless you. Àwa tá à ń ṣoore. Àwa olóore. Èmi olóore. Ǹjẹ́ kí la fi ń san fún ẹni tá à ń ṣoore fún? Ṣé ìgbà tá à ń bá ń béèrè oore lọ́wọ́ ènìyàn, kí ni ipò ló máa ń wà? Torí pé tá a bá ń sọ̀rọ̀ pé àwọn afibiṣólóore ló pọ̀ jù nínú ènìyàn, ọ̀rọ̀ yìí idà olójú méjì ni. Ó máa bá ara lé, ó máa bá ara oko, ó máa pàápàá jùlọ àwọn olórí wa. Ẹni tá a ní ètò yìí lẹ́nìí Sanwó-Olú gómìnà ìlú Èkó ni. Torí pé ó jẹ́ abáramóore jẹ. Ẹ ti mọ̀ pé tèmi ò bá rí nǹkan èmi ò ní parọ́. Ìgbà tí mo sọ ti Rafiu, àwọn èèyàn kan tẹ rubbish. Wọ́n ní ṣó gbà pé lóòótọ́ ni. Ṣùgbọ́n tó máa fìdí rẹ̀ múlẹ̀ lénìí
ó máa hàn sí gbogbo yín torí pé alágbára lolúwa, ẹ̀mí Jésù ń bẹ lára mi, kò fi mi sílẹ̀ nígbà kankan rí. Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, kò fi mi sílẹ̀ nígbà kankan rí. Mọ́mì, àyàfi tó o bá tọwọ́ bẹ̀ṣẹ̀, òun nìkan ló máa rò pé Ọlọ́run ò sí ń bẹ. Let me on that light and just give me a second, please. Bàbá màmá tó ń gbọ́ mi, ìwà Bíbélì gan sọ pé tẹ́nìyàn bá dúpẹ́, ó ní ká máa dúpẹ́ nínú ohun gbogbo. Yorùbá bọ̀ ó ní téèyàn bá dúpẹ́ oore àná, ó ló máa rí mìíràn gbà. Kí ló dé tí àwa ènìyàn tá a jẹ́ abáramóore jẹ? Mami, ṣí ẹ ọ̀rọ̀ yìí torí mo máa súre fún àwọn èèyàn. Ìdí nìyí mo fi ọ̀rọ̀ yìí sí ọjọ́ Sunday. Mo fẹ́ jẹ́ kó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn bàbá. Mo fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn màmá. Kọ́mọláfẹ́ ló ń ṣe ẹ̀ 100. Mo wọnú èpè àti májẹ̀mú òróró orí mi lọ. Látẹ̀ní lọ, Olúwa ṣeun, orí rẹ ò ní burú. Gbogbo ibi tí o ní tó ṣe lóore tó lòun fẹ́ fi bí san fún ọ. O gbọ́n tí Bíbélì sọ ni. Ó ní ẹnikẹ́ni tó bá fi ibi san ire, ó ní ibi kì yóò tán nínú ilé wọn. Ẹni tó bá ní kó o kú lórúkọ Jésù, irú ẹni bẹ́ẹ̀ kílẹ̀ kó gbé mi. Jọ̀ọ́ gbogbo èèyàn ẹ bá mi ṣàmì tó nítumọ̀. Mo ní ẹni tó bá ní o sọnù lórí àkàìbà ìṣògo, irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ kó lanu kó gbẹ̀mí lójijì. Ẹ káàbọ̀ sórí ètò yìí. N tí mò ń sọ rèé. Ènìyàn á máa ṣoore. Àwọn kan wà bó ogún ìgbà tí wọ́n bá nílò oore yẹn lọ́wọ́ ẹ gan, òun náà máa sọ wípé wọ́n máa sòkè dilẹ̀. Nígbà tá a bá bọ́ sórí agbami yẹn sìn, mọ́mì, ó máa jẹ́ surprise fún ẹ pé hey, a ò ní kọ́ máa má dá egbò ẹ̀yìn tó bá ti níyà tí ó bá jó. Wọ́n ò dẹ̀ sọ pé kọ́ máa má dẹ́tẹ̀ o. Tí Sanwó-Olú bá ti lè dánú gbógbé, ṣèbó hùwà bí kò pé kò sẹ́ni tó lè mú òun. Ó ń wò ó pé ipò ọlá tó ń wà lónìí, òun lòun ní àkóso ayé. Ǹjẹ́ ẹni tí Ọlọ́run ò tí ì lè mú àbí tí Ọlọ́run ò lè pa, ṣé ó tí ì dà? Àdùnnídayọ̀, orí rẹ ò ní gbàbọ̀dè. Ọlọ́run yóò san ọ́ lóore. Gbogbo àwọn tó fi ibi san ire fún ọ lórúkọ Jésù, ibi kì yóò tán nínú ilé wọn. Ẹ̀yin bàbá wọ̀nyí, ẹ dákun, ẹ má fi ibi san re torí èní làyájọ́ àwọn bàbá. Irú bàbá wo ni tiẹ̀? Sanwó-Olú béèrè lọ́wọ́ ara rẹ lẹ́nìí pé irú bàbá wo ni tiẹ̀? Ǹjẹ́ wọ́n kí ẹ pé Happy Father's Day? Ǹjẹ́ àwọn ọmọ rẹ ò dunnú pẹ̀lú ẹ? Ǹjẹ́ àwọn ẹbí rẹ ò bá ọ yọ̀? Ṣùgbọ́n rántí pé àwọn kan wà nínú ìpẹ́yín kékè tó o ti pa wọ́n lọ́mọ tí ò sọ́mọ tí ó kí wọn pé Happy Father's Day today. Àwọn kan ló bí bàbá, àwọn bàbá kan ló ní kàn lọ pa, tó ní kàn wọ̀nyàn lọ pa yẹn ní toll gate. Sanwó-Olú, àwọn bàbá kan ló gbaṣẹ́ lẹ́nu ẹ̀ lójijì. Àwọn ìyá kan tí bàkọ wọn rí wọn tínú wọn dùn tán jẹ́ opó, àwọn kan ló ṣe é ṣekúṣe. Mami, gbogbo ntẹ́nìyàn bá ṣe láyé
ayé yìí ló máa kẹsàn ẹ̀, ṣùgbọ́n kíkú ó tó pòṣìkà ohun gánágáná tó dáa ti máa bàjẹ́. máa bá mi pín ọ̀rọ̀ bàbá Abrahamu, ẹ mà kú ọjọ́ mẹ́ta, orí yín ò ní gbàbọ̀dè. gbọ́ mi dáadáa, ẹni tó wà lóun fẹ́ fi bí, ẹni tó ṣe lóore tó lóun fẹ́ fi bí san fún yín, bíbélì sọ pé ẹni bá fi bí sanre ó ní ibi kì yóò tán nínú ilé rẹ̀. àìmọye ire tí bàbá ṣe sí ọmọ, tí ọmọ fi ibi san fún bàbá. àìmọye ire tí ìyá ṣe sí bàbá ṣe sí ọkọ, tí ìyàwó fi san ibi fún bàbá. àìmọye àbúrò tó ṣoore fún tó jẹ́ ibi ni wọ́n fi san. àìmọye ẹni tá a ràn lọ́wọ́ ṣùgbọ́n tí kò ṣe kí ni o tó jáne kulẹ̀. ẹ súnmọ́ bí ẹ wá wò ó, torí pé ẹ̀san ìkà tẹ́nìyàn bá ṣe ó di dandan kó gbẹ̀san ìkà rẹ̀. gbọ́ mi dáadáa, ó di dandan kó gba ẹ̀san rẹ̀. ẹ bá ń pín ọ̀rọ̀ yẹn síta. admin o tí wọlé máa gbé, ẹ bá mi Adúnídayọ̀ ló gbé lọ send ọ̀rọ̀ yẹn sórí group. ọ̀pọ̀ èèyàn ò lè mọ̀ pé bóyá mo wà online. send ẹ̀ sórí group, lọ ṣí ẹ̀ sórí WhatsApp group wa. mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé lákòókò tí a wà yìí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó kọjá òye ènìyàn. táwọn ènìyàn máa ń rò pé kò sí ẹni bí òun. mo máa sọ fún yín pé gbogbo àṣírí ìkọ̀kọ̀ ojú Ọlọ́run ló wà. ọ̀tọ̀ ni wòlíì, jẹ́ rí àwọn ìwé kan wà. báwo la ṣe fẹ́ ṣètò ìlẹ́ni o, ní tí Ọlọ́run ní tún bí pọ̀ lẹ́ni. ok, ẹ jẹ́ kí n kọ́kọ́ gba ọ̀dọ̀ àwọn bàbá. ẹ̀yin bàbá, nígbà tí ẹ fẹ́ yàn, tí ẹ fẹ́ ṣe rere, àìmọye ibi tí ẹ gbà. ok, ẹ já ṣe báyìí, ẹ jẹ́ n gbé tẹ̀wọ́n bàbá. I will do a special program for wọn bàbá before this week end. ẹ jẹ́ mú ti Sanwó-Olú gan, torí pé ẹni èpè, a ò gbọ́dọ̀ mú àwọn èpè mọ́ àwọn olóríire. a ò gbọ́dọ̀ mú àwọn apànìyàn, torí pé ẹni bá fi ibi san ire fún ni, ibi kì yóò tán nínú ilé rẹ o. ọ̀tọ̀ ni ká máa pèèyàn wèrè kó ní ìkà lọ́wọ́. ọ̀tọ̀ ni ká máa ṣoore fún yàn tí bàbá bá wí pé ẹ̀sà ẹni tá a bá kọ́ níkà tó bá ṣe, òun gan ti níkà nínú tẹ́lẹ̀. wọ́n fẹ́ jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ pé ohun gbogbo téèyàn bá ṣe sí ayé yìí àyànmọ́ ni, adẹ̀dámọ́ ni. ọ̀nà àbáyọ rèé lóòótọ́ àti lè kọ́. admin, you are welcome. Let me share the program to the group, man. in tí mò ń sọ rèé, in tó o mọ̀ pé o máa jẹ́ láyé lóòótọ́ ó di dandan kó o débẹ̀. tí ènìyàn ò bá rí ẹni bá rìnrìn ògo, wọ́n flag wa o. ẹ máa bá mi tẹ̀ lọ́ọ̀fù, wọ́n flag. ẹ ká máa rí àwọn èèyàn yẹn pọ́n ń lọlẹ̀, wọ́n ń kúrò ńbẹ̀, wọ́n flag. tí ẹ bá rí ènìyàn, gbọ́ mi dáadáa, bá rìnrìn ọlà ògo kì í tètè yá. mami, tó o bá lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀, ókè ẹ jágbe bàbá yìí. ènìyàn kan wà, olówó ń gbé nílùú òyìnbó, ṣùgbọ́n kò mọ ibi tí bàtà ti ń ta àwọn ará àdúgbò lẹ́sẹ̀. ó wá pinnu lọ́kàn rẹ̀, ó lóun fẹ́ jẹ chairman local government. nígbà tó pinnu pé òun fẹ́ jẹ chairman local government yẹn, mami kò mọ̀ ìyànjú àwọn ẹbí rẹ̀. òun dẹ̀rẹ̀ nígbà tó dé, ó bá lọ bá àwọn tó ń jẹ́ olóṣèlú, ó ní mo fẹ́ jẹ chairman o. àwọn yẹn ní kó lọ tò, ó lóun wò tò, ó lóun lówó lọ́wọ́. ṣùgbọ́n mami, bàbá, ìbéèrè kan ni pé àwọn èèyàn ò mọ̀, torí ó jókòó sí ìlú òkè òkun, kò mọ ibi tí bàtà ń ta àwọn ẹbí rẹ̀ lẹ́sẹ̀. ó dẹ̀ fẹ́ wá ṣe chairman, kò mọ ibi tí kọ́tà ti bàjẹ́, kò mọ gbàtàn níná, kò mọ gbàtàn níná. ṣùgbọ́n tó bá ní ènìyàn gidi lẹ́yìn, òun ni Yorùbá fi ń sọ wípé tó o bá léèyàn lẹ́yìn wàá pọ̀ bọ̀.
ṣùgbọ́n àwọn tó wà níta lẹ́ni àwọn jẹgúdújẹrá aláìmọ̀kan wọ́n gang up because they have one portion. Wọ́n ní àwọn instrument tí wọ́n ń lò láti máa fi ṣe kíni o, láti máa fi win election. Ọlọ́kan wọ́n ṣe balẹ̀ pé kò sí ìbò tẹ́ ẹ fẹ́ dì, kò sí owó tó fẹ́ ná tó lè ṣe kíni o, tí bàbá bá ti wí pé àwọn ẹgbẹ́ fàálẹ̀. Hallelujah. Bíbélì ní ká máa bá àwọn olórí wa wí ká sì máa gbàdúrà fún wọn. Ṣùgbọ́n Sanwó-Olú mo dúró tì ẹ́ lẹ́ni ni o, torí pé èrò mi yẹn tó ń jó. Mo ti sọ̀rọ̀ yìí síwájú, mo ní mo sọ fún àwọn èèyàn, mo mọ̀ wọ́n a sì mọ́ra wa, ṣùgbọ́n ẹ lè má mọ̀ mí physically, ṣùgbọ́n gbogbo ìkọ̀kọ̀ tẹ́ ẹ ṣe ojú Olódùmarè ló wà o, torí pé àwa ò ní rọ̀kan pamọ́ ẹnikẹ́ni. Èmi máa ń sọ tí mo bá sọ̀rọ̀ èèyàn, màá fẹ́ jẹ́ ẹni tí mo dárúkọ ẹ̀ yẹn kó bọ́ síta kó sọ pé kò rí bẹ́ẹ̀. Dádì, Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá bani jẹ́ a máa bàjẹ́ kanlẹ̀. Àwọn wòlíì yín, àwọn pásítọ̀ yín tán kówó jẹ tán jẹjẹkújẹ, I'm not among them. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ń pè mí, tẹ́ ń pretend, tẹ́ ń rìkọ́ọ̀dì, mi ì lẹ́bọ lẹ́rù, ẹ̀ẹ́sẹ̀ máa ṣerú ẹ̀. Àwọn èèyàn náà ti ń sọ ti pẹ́ pé gbogbo ẹ tó bá ti ṣèṣì wá sí orí Facebook àfi kẹ́ ẹ bá yé rẹ̀ jẹ́. Èmi ò dẹ̀ láyé kan torí pé mi ì ríran, ṣùgbọ́n ẹni tó ń gbénú ọ̀mẹ kó n tó gbàdọ̀ orúkọ Jésù fún ọ, mo ti mà sí rí n tó fẹ́ ṣe. Nígbà tí ò dẹ̀ sí nínú stáìlì tèmi pé kí n máa gbowó lọ́wọ́ èèyàn, ṣùgbọ́n tó o bá nílò pé kí n gbàdúrà fún ẹ, bẹ́ẹ̀ kó o ra kándù àbí kó o ra ìmọ́lẹ̀ àbí kó o ra ilé, màá sọ fún ẹ pé oye báyìí náà, oye tán tà náà ni màá sọ fún ọ. Tó o bá dẹ̀ lè wá ṣiṣẹ́ yẹn fún rẹ, màá sọ fún ẹ lọ ṣe báyìí. That is my own. Ẹja kú o mẹ́ẹ̀. Ìtí mò ń sọ ni pé mi ò ní irọ́ kan parọ́ kú, parọ́ kó wà láàyè ó sàn ju kó tòótọ́ kó kú lọ. Ìwà ìkà ènìyàn òun ló jẹ́ kí ilé ayé yìí ṣe kí ni o tó wó. Wọ́n ní amúkùn ẹrù rẹ̀ wọ́, olókè lẹ́ ń wò ẹ ò wò sàlẹ̀. Nígbà tí àwọn olórí bá jẹ́ àfibi sọ́lóore, báwo ni ìlú náà location 419 ṣe fẹ́ dà? Tí àwọn èrùkùrùkù wọ̀nyí bá ṣe kinní kan, torí pé màṣírí wọn lẹ́sẹ̀ sọ pé wọ́n support yín náà, torí pé màṣírí wọn lẹ́sẹ̀ rò pé ẹ̀yìn yín náà wà. Ẹja wọnú ẹ lọ. Tó bá jẹ́ èèyàn kan ló wà ń bí, mo mọ̀ pé èèyàn kan yẹn máa gbé fẹ́yàn méjì. Nígbà tó bá máa di ọ̀la, gbogbo orílẹ̀-èdè á ti gbọ́, torí pé ọ̀nà kan tí mo mọ̀ rèé láti sọ àṣírí wọn fún ènìyàn. Mo dẹ̀ ti dúró, mo dẹ̀ ń gbàdúrà pé àfi tọ́lọ́run ò bá pè mí, òun làṣírí ìkọ̀kọ̀ yẹn ò ní tú. Mo sọ̀rọ̀ yẹn nígbà kan, mo ní àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́mọ ọ̀gá lọ́mọ, mo ní ṣùgbọ́n mi ì tí ì dé, mò ń bọ̀. Ọ̀rọ̀ yẹn wà nínú mi bí iyẹ̀pẹ̀, ṣùgbọ́n mò ń wo ẹni yẹn pé ǹjẹ́ ẹni tí a bá àwọn tí wọ́n dà mi ìkúkú mọ̀ rí, ṣùgbọ́n mò ń wo ọ̀rọ̀ yẹn pé ó máa lẹ́yìn. Àùntì kí òyìn gbogbo ẹ̀yin obìnrin àtẹ̀yìn tẹ́ wà ní diaspora kẹ́ ẹ fi lè ṣàríkọ́gbọ́n, kẹ́ ẹ sọ fún gbogbo àwọn olóṣèlú obìnrin àtọkùnrin tá ń jẹ́ pé if bàbá no enter I go kill myself. Tí bàbá ò bá wọlé màá para mi. Tẹ́ ń dún ìbò, tẹ́ máa ṣàyà gbàngbà, tẹ́ máa kọ́pọ̀ èèyàn sẹ́yìn. Màá play fídíò yẹn from beginning to the end. Ẹ wá rí arábìnrin kan ni, Èkó ló wà, mi ò mọ àdúgbò tó ń gbé, mi sì máa lé rẹ̀.
láàárín àwọn olóṣèlú ilẹ̀ Èkó yìí ni, ẹni tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ bí ẹni mowó. Mo ti sọ lọ́jọ́ yẹn, mo ní àṣírí gbogbo wọn ló máa tú. Ìyá yẹn bàbá bọ́ọ̀ta, ẹ̀gbọ́n tí wọ́n Sanwó-Olú fojú ẹ̀ rí, Sanwó-Olú ni àti Tinubu, gbogbo àwọn ènìyàn náà dẹ̀ mọ̀, wọ́n mọ ìyá yìí bí ẹni mowó. Àwọn reliable source, nígbà tí mo ibẹ̀ sí investigate, nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nígbà ayé Lọ́mọ tán kó aṣọ lọ sí iwájú ilé Sanwó-Olú tán náà ò ṣiṣẹ́, a máa wá yànnà náà lẹ́ni. Èmi á wá ṣe kí ni o, mi kúkú rí wọn rí, mi sì mọ̀ wọ́n. Èmi o, ọmọ ọba Abíọ́dún, ìyá yẹn lè bọ́ ọ̀tá tó bá sọ pé òun mọ̀ mi kó wá sọ síta. Ṣùgbọ́n màmá àsìkò tí mo fẹ́ mọ̀ ìyá yẹn lè, because ọ̀run ti sọ fún mi pé ó ti open mind ẹ̀ báyìí. Ọ̀tọ̀ nìkan bọ́ síta kan common flag. No, this woman is not common flag again. Ó ti ready láti ṣe kí ni o, láti debunk wọn, àbí kí lẹ́ ń pè lóyìnbó, láti yàkàyàkà wọn, any one of them. Tó bá dẹ̀ kú, tí nǹkan bá ṣe obìnrin yẹn, Sanwó-Olú, Tinubu àtẹ̀yìn alágbára Èkó gbogbo, ẹ ṣetán àti parun ni. Mi ò fẹ́nu sọ̀rọ̀ o, ṣe rí ọ̀tọ̀ ní tí kẹ́ máa bá búlọ́gà jà, ìjà ojúkorojú, kẹ́ ẹ pé Sunday Ìgbòho, kẹ́ ẹ pé Koiki àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀. The only weakness tá a ní wíìkì tá a ní lẹ́kọ̀ọ́ tí mò ń wò pé ó máa ṣòro díẹ̀, mọ́mì, pílà wọn afọ́ Samson lójú, ò ní kú pẹ̀lú ọ̀tá, bolo ò ní kú pọ̀ dọ́ta ẹ̀, kò ní bọ́ sórí kó o tó sọ̀rọ̀, ayé ò ní yẹ̀yẹ́ ẹ̀ kó o tó bọ́ síta. Ìmọ̀ràn rẹ, ogun rẹ tá a gbé tì ọ́ lórúkọ Jésù, ilẹ̀ pẹ̀mẹ̀. Ẹni tán ràn lọ́wọ́, ẹni tó ń fàyà di ikú, obìnrin tí ń ṣe bí ọkùnrin. Mo sọ fún ẹ, mo ní àìmọye àwọn akíkọ́ni tó jẹ́ obìnrin. Mami, mo sọ fún ẹ, obìnrin kan pè mí lọ́jọ́ kan, ó ní dádì ẹ gbàdúrà. Bó dẹ̀ sí kó tó pè mí, Ọlọ́run ti sọ fún mi. Nígbà tí mo gbàdúrà, mo ní mami, ó ní sà, mo ní mo mọ̀ pé ẹ ò lọ́kọ. Mo ní ṣùgbọ́n èrò tí ẹ ń rò lọ́kàn yín sí mi, èmi kọ́ ni ẹni tí ẹ ń ronú sí. Mo come out on that day, kò sí tí ò fi bẹ̀ mí tán pé wọ́n ti sọ fún òun pé wòlíì kan lòun máa fẹ́, òun dẹ̀ ti ń rí mi lójú ìran ti pẹ́. Mami, èmi kọ́ ló ń rí o, sọ dáadáa, èmi kọ́ lẹ̀ ń rí, Ọlọ́run ò fi wọ̀nyí. Mo wá sọ fún pé mo ní Ọlọ́run ò parọ́, èmi ọmọ fún mi kọ́ lẹ́rí, which is trap. Ó rán ẹnìkan kan gba àkáǹtì mi, wọ́n fẹ́ ṣe data fún mi pé wọ́n fẹ́ send 5,000, fẹ́ send data. Ìyá yìí dẹ̀ send 200,000. Bówó yẹn ṣe wọlé, mo ní ta ló fẹ́ fún mi ní 200,000. Mi ìbéèrè 200,000 owó kíni, mo fẹ́ ra ọ̀kadà ni àbí mo fẹ́ ra kíni, mi ìralẹ̀ àbí owó wo leléyìí. Mami, mo bá gbàdúrà, Ọlọ́run bá fi wọ̀n mi, mo wá pe ẹni tó send owó yẹn, mo ní tó o bá sọ òtítọ́, mo fún ẹ ní 3 hours tó o máa fi faṣọ ya mọ́ra rẹ lọ́rùn. Mo wá cut phone. Mami, ẹni yẹn wá pè padà. Nígbà tó pè padà, mo sọ àṣírí fún ẹni o, torí ibi tá à ń lọ rèé. Ó wá pè padà. Nígbà tó pè padà, ẹ láti ẹ jọ, Mrs. Lágbájá báyìí ni ló ní ká fún yín, bóyá tó bá yẹ òun lòun sọ. Mo ní ẹ mú àkáǹtì yín wá lẹ́sẹ̀kẹsẹ̀ níwájú Ọlọ́run Elédùmarè ni mò ń sọ̀rọ̀ yìí, ẹni tí máa jíìn gbogbo iṣẹ́ mi fún lọ́jọ́ ìkẹyìn. Ó sẹ́ndí ẹ padà. Mami, àwa kúrò lẹ́ni tó máa fi Yorùbá nation máa ṣe business. Lóòótọ́ mo lè gbàdúrà fún ẹ, ó lè fún mi ní ìtọrẹ àánú, ṣùgbọ́n ìyẹn kì í ṣe ìtọrẹ àánú. Sanwó-Olú jẹ́ àfibiṣó lóore. Ìyá yìí fàyà dínkù. Nígbà tí mo rí fídíò yìí, mo tẹkọ̀ létí. Mo ní mo ti ń wá kó sọ̀rọ̀ láti pẹ́. Mo ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn pé ẹ jẹ́ sọ̀rọ̀.
mo pàṣàmọ̀ fún àṣẹ Ọlọ́run mọ̀ọ́mọ̀ lọ fọwọ́ tọ́ lọ́kàn kó má bàa parun. Ìyá yẹn lórúkọ Jésù, èmi ò mọ orúkọ yín, mo ṣàmọ̀ pé ẹ̀yin ni lion woman ní gbogbo Èkó Island, lion woman. Ó ń tẹ̀lé wọn Tinubu, olóṣèlú ni. Ẹ wá ṣayé ẹ̀ dáadáa, ẹ wá kọ́gbọ́n o. Ẹ sọ kí lórúkọ ìyá tó wà lórí social media yẹn tó máa ń sọ dáadáa lẹ́wọ̀n Tinubu ni. Ẹ jẹ́ kó bọ́ ọ̀ta. Ẹ dákun ẹ bá mi rántí ìyá ńlá àbí bàbá ńlá àbí kí lẹ máa ń pè. Ẹ wá kó wá wo ayé àwọn tó ju tiẹ̀ lọ. Torí pé tájà bá lọ nígbà ọdún ẹran ògún ni o. Mo mọ yẹ bọ̀ admin mi fẹ́ dá wa lágara ẹ̀, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ gbádùn ẹ̀ bí òyìnbá ti ń gbádùn sìgá. Ẹ máa wo ìyá yẹn rèé. Ẹ kálẹ́ o gbogbo mi tó bá ti ń wò mí. Èmi Iron Lady Ọlá Williams ni mo kí yín. Mo kí yín pé ẹ ṣeun. Ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí títí dìsìn láti ìgbà tí ìsídẹ́ǹtì wàhálà àwọn protest lórí Òṣogbo lọ́mà kò ṣogbo lọ́mà ti ṣẹlẹ̀. Tẹ̀dẹ̀ tún ìdúró tì mí títí dìsìn náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á san fún yín. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ìdúró náà, Ọlọ́run á san fún yín. Ẹ jọ̀ọ́, mo fi àsìkò yìí sọ fún yín pé mi ò ṣe òṣèlú mọ́. Mami wa. Either APC or either PDP o ṣe mi ò ṣe ìkọ̀kan mọ́. Nítorí pé. Mami ẹ má bínú, ẹ má rọ ṣe ẹ. Mami jẹ́ máa rí lọ́fẹ̀ẹ́, máa láìkẹ́. Ọ̀rọ̀ wà ń bẹ̀. Kí mo sọ fún ẹ? Mo sọ lọ́jọ́ yẹn, mo ní àwọn kan kóra gbogbo yín lárí lórí social media. Táwọn lọ́mọ̀ nígbà yẹn, tán kó aṣọ, tán kó lọ sílé Sanwó-Olú. Tán lọ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Tán láwọn ò ṣe. Ìyá tó kó gbogbo wọn jọlẹ̀. Ó po ní pure water. Ó po nírú. Ó pa lámàlà. Ó pe lédè. Ó pe gbogbo wọn. Ó ní kán wá jẹ mùdùnmúdùn ìjọba Nàìjíríà. Tí kò mọ̀ pé mùdùnmúdùn wàhálà ló fẹ́ kó wọn sí. Ṣé rí àwọn kan wọ́n ṣe tán láti sin orílẹ̀-èdè yìí débi tó dáa. Gbogbo tó o bá gbọ́ lórí ìkànnì mi ní never parọ́ mọ́ ẹnikẹ́ni. Ṣùgbọ́n ẹni tí mo bá sọ̀rọ̀ ẹ̀ tó bá pẹ́ tó bá yá tí irọ́ bá lọ lógún ọdún òótọ́ máa lè bá. Ṣùgbọ́n tó bá jẹ́ òtítọ́ ni èmi Bíọ́dún ọmọ fún mi sọ òtítọ́ àfarahàn. Èmi ni mo ṣe sọ fún yín pé mo fi ẹ̀mí àti ayé mi lélẹ̀ fún Yorùbá nation. Ìyá yìí mo gbàdúrà kí n tó wá lè sọ pé mo fẹ́ gbé jáde, ó yẹ kí n fi ṣe yẹ̀yẹ́ ni níwájú Ọlọ́run onímájẹ̀mú. Ṣùgbọ́n mo rí pé plain sáà láàrin ajé ní mọ́ máa pẹ́kọ́rọ́. Ó fẹ́ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé òṣèlú kì í ṣe pé ó pa ó bù lẹ́sẹ̀. Ó kó gbogbo ènìyàn wọ lọ́mọ. Ẹ máa gbọ́rọ̀ máa wá. Mami, I will treat this program for 3 days from beginning to the end. Bí Ọlọ́run ṣe fàṣírí yẹn wọ̀n mi. Likewise, mi tí rí ìyá yìí sójú rí. And I will have interest. Tí ìyá ìdábàárẹ̀ ẹni tó mọ̀ ó dárúkọ ara ẹ̀ ó lóun Iron Lady Williams. Gbogbo èèyàn náà mọ̀ ọ́ lẹ́kọ̀ọ́ nígbà tí mo dé ṣọ́ọ̀ṣì lẹ́ni bí tán pè mí sí. Mo introduce ọ̀rọ̀ yẹn jáde. Gbogbo àwọn tán ṣiṣẹ́ lọ́mọ nínú ṣọ́ọ̀ṣì yẹn bó ṣe tóbi tó. Gbogbo wọn náà sunkún pé tí wọ́n fojú ìyá yẹn rí ò dáa. Sanwó-Olú. Wọ́n dẹ̀ ní gbogbo local government tó wà láìland pátá títí dé sàlẹ̀ ń bí. Ìyá tó wìn ní ẹ̀fún lélẹ̀. Wọ́n ní tí Iron Lady bá dúró
wọn ò bí bàbá ńlá ọkùnrin tó fẹ́ bá fà. Tinubu, Rẹ̀mí ìyàwó Tinubu, ṣé ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ Williams? Ẹ̀yin ará Èkó, Ìdímọ̀tà, Adéníjì àǹkó dọ́dọ́ títí dé Àjà, tẹ́ ẹ bá lẹ̀ mọ Williams ẹ bọ́ta, ẹni ọmọ ọba parọ́. Mo ti ṣetán pẹ̀lú yín, ẹ̀yin lẹ̀ tí ṣetán pẹ̀lú mi. Tẹ́ ẹ bá ṣetán pẹ̀lú mi, ẹ jájọ kó ṣẹ̀ sí ṣòkòtò ìjà. Ṣé orí ni mo ṣe ń sọ fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí social media tẹ́ ẹ ń ṣe rádaràdà tẹ́ ẹ ń sọ̀sọ̀kúsọ, jẹ́ Elizabeth àbí àwọn tó ń sọ̀sọ̀ ìranù tó ń gbẹ̀wọ̀n wòlíì, ẹ dákun ẹ padà wá. Màá wá sọ wípé ntí bàbá fi ju ọmọ kì í ṣe kékeré o. Òru ọjọ́ tó bá ìyá rẹ̀ sùn gan ó fi jù ú lọ. Tètè bọ̀ọ̀lì kọ́, mo dúró tán ni o. Ilẹ̀ Yorùbá yìí no going back, torí pé gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn wọn gbogbo wọn ni máa fà padà. Bẹ́ẹ̀ ni wọ́n máa padà bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. Adúpẹ́ nínú ọmọ ogun 41 tí wọ́n ní, mami mo ti gba 39. Ìyá yìí dẹ̀ ní the strongest person ńbẹ̀ tí mò ń wà látijọ́ ti pẹ́, ṣùgbọ́n lórúkọ Jésù wàá borí ogun. Ó ṣàmì, mo ló máa borí ogun. Mi sọ fún yín, mo ní àwọn tó wà ń bẹ, àwọn kan wà ń pò àìsàn, ṣùgbọ́n ìyá yìí kò ní ṣàìsàn lórúkọ Jésù. Àṣírí ń bọ̀ wá. Ó yá, go. Ṣé ń gbọ́ mi clearly? Pẹ̀lú ẹ̀ka ilé gbogbo mi. Ṣé ti rójú ẹ̀? Èmi Iron Lady Ọlá Williams ni mo kí i. Mo kí i pé ẹ ṣeun. Ẹ ṣe. Ẹ kú ìfọwọ́ ènìyàn ṣe. Mo kí i, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí títí di ìsìn láti ìgbà tí incident Máa bá mi lọ́fẹ̀ẹ́ máa like ẹ o. tẹ́sí lórí oṣòwò lọ́mà kò ṣòwò lọ́mà àti. Tẹ́ bá dẹ̀ ń gbọ́rọ̀ yẹn dáadáa, ẹ máa bá mi tẹ 1, ẹ tẹ 1 tẹ́ bá ti ń gbọ́ dáadáa. Tún ìdúró tì mí títí di ìsìn náà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á san fún yín. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ìdúró náà, Ọlọ́run á san fún yín. Ẹ jọ̀ọ́, mo fi àsìkò yìí sọ fún yín pé mi ò ṣe òṣèlú mọ́. Either APC or either PDP o, mi ò ṣe ìkọ̀kan mọ́. Nítorí pé ọkọ mi gan-an tó fà mí sínú òṣèlú yìí, ńgbà tó kú àròrí àrẹsẹ̀. Èmi náà mi ìdẹ̀tún lè wá wò kò síyàn ọkàn àfọlọ́run lẹ́yìn mi lẹ́yìn àwọn ọmọ mi. Ó ní mi látọjọ́ tó ti pẹ́, nǹkan tẹ́yìn náà dẹ̀ mọ́. Pẹ̀lú ẹ̀ náà gbogbo nǹkan tó ń fún mi mò ń pín ni. Bó ṣe jẹ́ pé léè ló wá tọ́ sí mi, mo dúpẹ́ ẹ ṣé gan. Èyí tó tọ́ sí oníkálùkù àtọmọdé àtàgbà, mo fa gbogbo ẹ̀ lọ́nà lọ́wọ́ kọ́lọ́run fi fún wọn. Ẹ ṣé gan. Mi ò ṣe òṣèlú mọ́ o, mo yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín pátápátá. Nítorí pé gbogbo nǹkan tí mo fi ń jẹun lẹ ti gbà. Junior tí mo sanwó làágùn mi tí mo ta gbogbo. MC ẹ tẹ́lẹ̀ MC ò dáa, mò ń bọ̀ wá báyìí o. Tí mo fi sanwó ẹ̀gbọ́n ẹgbà lọ́wọ́ mi. 3.5 million ó gbà á. Ẹ fi mí sílẹ̀ ní Kólóbó. Pẹ̀lú gbogbo incident tó ṣẹlẹ̀ sí mi. Ọ̀rọ̀ ṣe protest kò ṣe protest mà la máa ń fà. Tó di pé iná bẹ́ẹ̀ yọ nínú ilé mi tó di tí gbogbo ara mi fi rí báyìí. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ gan-an. Ẹ jọ̀ọ́ tó tọ́lọ̀. Mi ò ṣe òṣèlú mọ́. Ádá ò ṣe PDP o, ó ṣe APC o, mi ò ṣe kankan mọ́. Ẹ ṣáà jẹ́ n bọ́ lọ́hùn dúró. Ẹ jẹ́ kí n bọ́ lọ́hùn dúró o. Ẹ̀yin tẹ̀dẹ̀ gbé mọ́tò mi. Mo ti already competition.
kò dẹ̀ mọ ẹ̀yin tẹ̀ ń lépa ẹ̀mí mi. Ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ láyé mi. Olùyọ̀ǹda gbogbo ẹ̀ fún mi. Mo fi gbogbo rẹ̀ sílẹ̀ fún ọ lò ó. Bọ́lá ń ṣe dá mi. Èmi lè jẹ́ tirẹ̀ nìkan. Ẹ ti ọ̀rẹ́ dìbà mi láwọ̀ jẹ́ náà. Mà Kí ṣe ló o. tún fẹ́ gbà lọ́wọ́ mi? Kí ló tún dé? Ṣé ti pálẹ̀ ọ̀fin ṣòṣèlú ni? Kò ṣe mọ́ mo sọ́rí. Ẹ jọ̀ọ́ tó lọ náà mo bẹ̀rẹ̀ ẹ fi mí sílẹ̀ láyé mi. Ẹ fi mí sílẹ̀ láyé mi jẹ́jẹ́. Tí bá jẹ́ tó káàkiri lóru, ẹ ti pa mí dànù. Ẹ rí ìkọ̀kọ̀ ṣe fún mi, ẹ kí mọ́tò mi mọ́lẹ̀ ẹ gbé. Ó di pé wọ́n lọ rí mọ́tò mi gbà ní ìkọjá ìjà. Tí ò bá sí wípé èmi náà ìwà tí mò ń hù, tí n bá ṣe rí bí mo ṣe ń fọmọdé ni mo fágbà ni mo ṣàánú everybody. Òjèrè wà mí lọ́jọ́ yìí mo rí mọ́tò mi lágo 2 òru. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mi ò ṣe òṣèlú mọ́ o, ẹ jọ̀ọ́ tó lọ náà. Ṣùgbọ́n èso tó bá tọ́ àti tó bá yẹ Ọlọ́run tó jọ ṣẹ̀dá gbogbo wa, mo mọ̀ pé ó máa ṣe fún yín láìpẹ́ láì jìnnà. Mo fà yín lọ́nà lọ́wọ́. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Mo bẹ̀ yín, mo fọlọ́run bẹ̀ yín, ẹ fi mí sílẹ̀. Àwọn èèyàn mi náà tọ́ dẹ̀ ni pé àwọn náà ṣe òṣèlú mọ́. Ẹ jọ̀ọ́ ẹ fi wọ́n sílẹ̀ o. Ẹ fi wọ́n sílẹ̀. Àwọn tó ti wá bá yín, ẹ máa má wọn. Ẹ jọ̀ọ́ máa ṣe nǹkan yín. Ẹ fi wá sílẹ̀ bá ṣe wà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. A bẹ̀ yín ni. Kò ṣe tipá náà fi ṣòṣì. Kí ló dé, kí ni mo ṣe? Mi ò jalè, mi ò ṣe kọ́kọ́, mi ò ṣe nǹkan tó burú. Kò sí nǹkan aburú kankan tí mo ṣe. Mo fà yín lọ́lọ́run lọ́wọ́. Mo fi ẹjọ́ lọ́lọ́run lọ́wọ́ torí bọ́ọ̀lù kò lọ́ba tó mẹjọ́ dá. Owó gbogbo ara mi. Owó gbogbo ara mi. Owó gbogbo ara mi. Mo mọ̀ pé ní ètò ju eléyìí lọ. Mo máa bá gbogbo ẹni tó ṣe lé fún mi o. Àyàfi tí n bá ní aburú kan lọ́wọ́ àbí mo bá ṣe ìkà kan fún mi. Kan ló. Ṣùgbọ́n mi ò ṣe eléyìí tó ju eléyìí lọ. Mo máa bá nítorí. Ẹ jọ̀ọ́ ẹ fi mí sílẹ̀ lọ́rùn. Ẹ má bọ̀rọ̀ òṣèlú yín dọ́dọ̀ mi lọ. Ẹ má bàjẹ́ lọ. Ẹ fi mí sílẹ̀, mi ò ṣe òṣèlú mọ́. Mi ò ṣe òṣèlú mọ́. Mi ò fẹ́ ìkankan látọ̀dọ̀ yín. Mi ò fẹ́ assistant kankan látọ̀dọ̀ olóṣèlú kankan. Ẹ jẹ́ kí Ọlọ́run tó ṣẹ̀dá mi kó dìde ìrànlọ́wọ́ fún mi. Ẹ ṣé, mo dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, mo dúpẹ́ o. Ẹ ṣé gan. Ẹ̀yin tẹ̀lé ń tọ́jú mi náà. Tẹ̀ dìde àánú, tẹ̀ ń tọ́jú mi lọ́tùn, tẹ̀ ń tọ́jú mi lósì. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé gan. Ẹ̀mí wá wọ́n tì, ọwọ́ yóò dẹ̀ ní pọ̀ sára lágbára náà torí pé mi ò ṣiṣẹ́ sí yín lọ́wọ́. Ó kàn wù yín ni. Kẹdúró kẹfowó yín tọ́jú mi, kẹfì wàhálà yín máa tọ́jú mi. Owó oúnjẹ tẹ́ ń fún mi, mo dúpẹ́ lọ́wọ́ náà. Mi ò tọrọ ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ olóṣèlú kankan. Mi ò tọrọ ẹ̀. Owó oúnjẹ tẹ́ ń fún mi gan, ẹ dá gbogbo ẹ̀ dúró, mi ò fẹ́. Ẹ ṣé. Ẹ jẹ́ kí n bá Ọlọ́run lò dúró. Mo dúpẹ́. Tó bá yẹ pé ẹ̀san tó yẹ kẹ́ fi san fún mi gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ tí mo ṣe láti ìgbà tí mo ti ń dìlífà fún yín lọ́sàn-án lóru nínú òjò nínú ẹ̀rùn lórí omi ní gbogbo ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ náà. Ẹ ṣé. Mo fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́. Ẹ jọ̀ọ́ mi ò ṣe òṣèlú mọ́.
ẹ fi mí sílẹ̀ ajé mi ò jẹ́ fẹ́ ìrànlọ́wọ́ kankan lọ́wọ́ olóṣèlú kankan mọ́ ẹ ṣé mo dúpẹ́. Mami tẹ love tẹ like gba mo sọ̀rọ̀ lọ́jọ́ sí àwọn yẹn ní òun wà wí ni ṣùgbọ́n mo sọ wípé Ọlọ́run rán mi lọ sí òkun Sunday méje ò ní lọ lásán èmi dúró láti tú àṣírí ìkọ̀kọ̀ ìyá yìí ò tí ì sọ nǹkan kan o torí pé ó kà ń lè sọ ni pé ẹ fi mí lẹ̀ o ẹ fi mí lẹ̀ o ní ìṣòṣèlú mọ́ o ìgbà ni wọ́n ń pa wọn kì í pa o ṣé ẹ mọ̀ pé lára àwọn ọmọ tán ṣe lọ́mọ àwọn ọmọ wọn tán ṣe lọ́mọ bíi 6 or 5 náà fìbọn pa nínú wọn ní Texas. ẹni tó jẹ́ kí Sanwó-Olú wọlé lélẹ̀ ẹ mọ̀ pé tí bàbá bá ti sọ pé wọ́n dẹ̀ wá promise ìyá yìí òun ò sọ mi ò dẹ̀ kúkú mọ́ rí mo fọlọ́run ṣẹlẹ́rìí ṣùgbọ́n èmi á wá tú àṣírí ìkọ̀kọ̀ wọn mọ́mí jókòó dáadáa ṣe báwa ń re tẹ́lẹ̀ ni mò ń re bí èékánná ṣùgbọ́n nísìnyí I like to go deep èmi jẹ̀bẹ́ ìyá yìí ṣe ẹ lọ dáná sun mọ́lẹ̀ kó má bàa lè táṣírí ẹ lọ sọ náà fún ṣe bí ibi tẹ́ ẹ tútù sọ náà sí má jẹ́ kí n tí ì lọ bẹ another program ṣẹ́ẹ̀rì mo ti wà ń bẹ̀ story yẹn Ọlọ́run ti ó má dùn mí o mami ìwọ tó ń wò mí wàá mọ̀ mí dáadáa sami. Yam pẹpẹ skata atayanyan òṣèjàre ọmọdé ìwà dàgbà o okay o Daddy Abiodun I know you ẹ ṣe Sani Àbímọ Adébọ́lá ẹ rà àdúgbàjàre àwọn èèyàn tó mọ̀ mí nìyẹn mo ṣe Bọ́lá tán ọlá ò tán mo ṣe Bọ́lá tán ọlá ò tán ọlá kù sẹ́yìn jàbọ̀ ọlá rẹ ò ní tán ó máa kù sẹ́yìn ni wo mo ń lọ meeting ẹ jẹ́ n sọ̀rọ̀ yẹn pápápá admin how many time online àbáwọ̀ lẹ ṣe ń sọ. Màmá ìjọ ni ó pọ̀ ìyá àjọ mi ni God bless you jàre mọ́ mi gbá mi dáadáa ní tí mo wíre I promise ìyá yìí ní commissioner pé gbogbo ibi tó hàdí yẹn ṣé ẹ mọ̀ pé nígbà yẹn àwọn alátìlẹyìn Ambode wọ́n ní wọn ò ní gbà ok ó kù díẹ̀ náà nìyẹn wọ́n ní wọn ò ní gbọ́ wọ́n ní wọn ò ní gbà kí Sanwó-Olú wọlé ṣùgbọ́n torí ìyá ìjẹ́ ènìyàn tí kò jẹ́ akágọ́m àwọn olóṣèlú yìí wọ́n máa ń wá àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n wà innocent sáwọn èèyàn tí wọ́n wà reliable sáwọn èèyàn tí wọ́n trust
táwọn èèyàn dẹ̀ mọ̀ pé kì í ṣe alágàbàgebè. Wọ́n wá wé ni pé who will be the campaign lady for them. Ìyá yìí náà wá lọ mú. Ìyá yìí dẹ̀ ń ṣiṣẹ́ takuntakun láàrin ìlú. Wọ́n mọ ipa tó ń kó nígbà tó jẹ́ chairman National Union. Obìnrin takuntakun ni, kì í jẹ́ kí ìyà ó jẹ àwọn onímọ́tò lẹ́kọ̀ọ́ ní àwọn tó wà ní abẹ́ MC. Nígbà tó o dé tán fi ẹ́ sípò padà 3.5 million ló gbà lọ́wọ́ ìyá yìí pé become to receive in that seat. Kì í ṣe pé ìyá yóò mọ Tinubu àbí kan sọ pé wọ́n fi síbẹ̀. Ìyá yìí sọ pé kó bá lè dọ̀la kó má bàa sí ọ̀rọ̀ lẹ́rú orí òun, oye tí àwọn tó kù san òun náà lòun náà máa san. Mọ́mì, mò ń parọ́ lọ lọ́wọ́ báyìí ni o, ṣùgbọ́n nígbà tí ìyá yẹn bá máa bọ́ ta tó bá máa sọ tiẹ̀ ẹ̀ rí bóyá ọmọ yàtọ̀. Mọ́mì, mò ń parọ́ lọ lọ́wọ́ báyìí ni o, torí àwọn èèyàn tó sọ pé pásítọ̀ yẹn ṣe é gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ, ṣe é rí i pé orí wọn ò ní làákàyè nígbà lórí wọn ti dàrú. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìyá ìsanwó yẹn pàpà síbẹ̀síbẹ̀ ó tún nígbà tó ṣiṣẹ́ yẹn Sanwó-Olú ń bọ̀ ọ́ lọ́wọ́ bí ẹni bọ pépà lọ́wọ́. Owó ara ìyá yìí òun ló fi ṣe polo mega rally Lagos State. Kò ṣẹ̀yìn mi o ní iṣẹ́ olóṣèlú, ibi tá a jókòó sí náà ti wá ń bá wa pé ẹ̀yin fẹ́ ṣe mega rally. Dádì, ẹ bá wa gbàdúrà síta kójò má rọ̀. Dádì, ẹ gbàdúrà síta kó má di iṣu tayanyan, eégún mọ́ ní èèyàn mọ́. Anda ń ròyìn ìyá yìí nígbà náà fún mi pé obìnrin kan wà ó ń jẹ́ iron lady. Mo yé ìgbà tẹ́ ẹ ti mórúkọ ẹ̀ wá bá mi ni, mo ní mi ò ń ṣiṣẹ́ ìkà. Ṣùgbọ́n mo torí pé mo mà pé ó máa lẹ́yìn, ẹ tó bá ṣe dáadáa èmi ni máa sọ pé ó ń ṣe dáadáa ní iṣẹ́ Ọlọ́run. Bọ̀tí tí mo rí tí mo dẹ̀ fetí gbọ́ tí Ọlọ́run dẹ̀ ṣí mi lójú tí mo dẹ̀ rí máa fi support. Mega rally Lagos State, ẹ̀yin olóṣèlú ní Lagos State APC mega rally, ta ló tẹ first, ta ló rúùlù mega rally, ẹni tó dálẹ̀ rí. Tẹ bá rí obìnrin yìí ẹ lọ wo ọjọ́ tí wọ́n lọ bọ́ṣọ́lẹ̀ nílé Sanwó-Olú, àwọn press gbé, ẹ lọ wo ìyá ló wù mọ̀ tó fine. Nígbà tí wọ́n bọ́ṣọ́lẹ̀ tán ọ̀rọ̀ ń bọ̀ mẹ́, ẹ má jẹ́ ń jìnnà mi ti fẹ́ lọ́bẹ̀ yẹn. Ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ Sanwó-Olú, you will come out. Ṣèbó lóò ní bọ́ta, ayé ẹ ti bàjẹ́ báyìí. Ìtí yẹn fi lè jáde tẹ́ ẹ̀ sẹ́tù ẹ̀ tí ìyá ìbọ́ta tó lè sọ ilé fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàrọ̀ ojíire tí ẹ bàjẹ́ báyìí o, gbogbo tó dé sínú ilé ni máa tú. Mo ti ṣe tán. Ṣebí ẹ sọ pé ọmọ MMF ni MMF bàbá kí lẹ́ ń pè mountain of fire, but apànìyàn ni ẹ, you are a killer and I will let people know. Ìyá yìí deliver ìbọn ló sọ fúnra ẹ yẹn. Nígbà tó deliver fún ẹ tán, commissioner ò fi ṣe fún mọ́, ẹ tó fún ní lọ́mọ lára àwọn ọ̀gá lọ́mọ náà fún. Ìyá yìí tó kó gbogbo ènìyàn mọ́ra tókùnrin tóbìnrin, wọ́n ń ṣiṣẹ́ ìkàtà kìtìkìtì kán bá lè sọ pé mega city tó ló fẹ́ ṣe kó lè plumb. Mega city tó ló fẹ́ ṣe kó lè ráì. Ṣùgbọ́n ẹ jẹ àwọn ènìyàn lówó oṣù mẹ́ta. Ẹ wá sọ wípé nígbà tí ìyá ìwà bá yín
ẹ sanwó àwọn èèyàn wọ̀nyí, wọn ò jẹun sí mi. Kí lè sì tó fún wọn Sanwó-Olú? Gómìnà ìwọ ni mò ń bá fà á, torí ìwọ náà máa daráàlú lọ́jọ́ kan o. Kí lè sì tó fún wọn? Èsì tó fún wọn ni pé kí ìyá ìdí kó sàkí gbogbo wọn. Ìyá ìdí ẹ̀ sọ pé òun ò lè ṣe, làwọn ọmọ lọ́mọ yẹn wá bọ́ta. Ìyá ìwà kó yín lẹ́yìn pé ẹ wá, ẹ já lọ lé ká ṣe rálì. Mami, kò sí ní tó burú ń bẹ̀, kó jáde síta kó àdírẹ́sì wọn. Àwọn ìyá yẹn dẹ̀ fi annoyance bọ́ aṣọ yẹn lẹ̀. Ta ni òòṣà ìgbọ́ sí? Ta ni kún tí ò gbọ́ràn? Ta ni kún tá gbági méjì ẹ̀ tí ò gbọ́ngbà náà? Torí àwọn kan bọ̀ táwọn ń sọ pé Tinubu wèrè ni, tí ẹ dẹ̀ mọ̀ pé òkú lẹ̀ ń bá sọ̀rọ̀, tẹ́ ń pè lẹ́nìyàn gidi èyí tó jẹ́ wèrè, torí ẹ ń pè ní wèrè ní ó ń fapá ewúrẹ́ jẹyàn. ẹni bàbá wa ni bàbá yín wo? Tiẹ̀ náà ń bọ̀, ṣé Elizabeth ọba ńlá àbí kílẹ̀ ń pè? Tiẹ̀ náà ń bọ̀ báyìí. Àǹtí ẹlẹ́kẹ́ ebú, má ṣe máa ṣe wọ náà lélẹ́, ọmọ dáná sun ẹ́ last náà ni. Ti ayé tiẹ̀ máa bàjẹ́ nítorí pé ìwọ ń tiẹ̀ o ní iṣẹ́ rere kan lọ́wọ́ bí kò ṣe àdánù. Àtàyè ló rẹ̀ ti máa jó lọ sọ́run. Ṣèbí ìyá yìí escape iná, ìwọ ò ní escape ẹ̀. Tó bá wà ń bẹ̀ máa bá mi tẹ love, máa tẹ like. Ò bá jẹ́ èèyàn kan ló wà mẹ́ máa tẹ like. Olóòótọ́ kì í kú sípò ìkà. Ìyá ilẹ̀ mà dá dúró. Tinubu gbọ́, ò dẹ̀ rí iṣẹ́ sí. Ó dẹ̀ pé MC oníkan lọ gba National Union tí ìyá yìí tún fi ń sanwó oṣù tó promise àwọn ìyá yẹn pé òun máa sanwó oṣù yẹn fún wọn ní kọ̀ọ̀kan. Pé owó tóun bá tún rí lára National Union 3.5 million ẹ ò dá padà, ẹ máa kú tọmọtọmọ ni, ìran yín máa jóná ni. Àfi tí ò bá sọ Ọlọ́run lókè lókù. Ntí ya iṣẹ́ mọ̀ nìyẹn. Ẹ sàsí ẹ rí sàsí torí àwọn àjẹ́ oṣó ẹlẹ́bọlógún tó ń tọ́jú àwọn opó, àwọn aláìní baba aláìní ìyá tó ń kó kiri, àwọn bọ́ìsì tán ti fẹ́ yà wọ́n ta, ó kó wọn mára, ó ń brain wọn, ó ń kọ́ wọn bó ṣe ń ṣiṣẹ́. Òun lo lórí burúkú Buhari yín sọ pé kó wọn ọ̀dọ́ òṣìṣẹ́, àwọn ọmọ ọlọ́mọ adẹ̀ jí láàárọ̀ kùtùkùtù, wọ́n á fojú kó ẹbọ, wọ́n á fojú kó nǹkan kan. Ṣòro pọ́ìsì ni kéèyàn gbẹ́bọ̀ kàǹkà kí lọ́mọ lọ́ máa gba lórí títì, òfò ló máa ṣe. Sanwó-Olú tó bá kù díẹ̀ kó dára fún ẹ, alálẹ̀ òní jẹ́ ó dáa fún ẹ. Lọ wá mi kó rí mi. Tó o bá ṣe bẹ́ẹ̀ olókù, wá mi kó rí mi. Mi ì sá fún ẹ o, I'm not running for you. Ẹ wá mi, ẹ rí mi. Ọlọ́run mọ̀ fẹ́ tó o bá gbé mi lọ sẹ́ẹ̀lì pápátá wo nìkan pa mí mọ́ bẹ̀ sábíọ́lá òkú ni ká má ì tí ì sọ pé Jésù kú. O ò mọ bọ́n ṣe pa àwọn ọmọ ẹ̀yìn ni, o ò mọ bọ́n ṣe pa Peter, o ò mọ bọ́n ṣe pa Paul, o ò mọ bọ́n ṣe pa Stephen ni. Ẹlòmíì wọ́n sọ̀rọ̀ wọ́n gbórí ẹ̀ wálé. O là wá òun náà wọn kan fi ń jẹun lẹ́ni tá ń porúkọ Jésù jẹjẹjẹ táà tẹ́ ẹ̀ lè sọ títọ́ ọ̀rọ̀. Lóòótọ́ òótọ́ korò, ẹyẹ kan wà lóko wa máa òótọ́ korò, òótọ́ korò, òótọ́ korò ló máa ń pariwo. Ṣẹ̀rẹ̀ṣẹ̀ òótọ́ korò, ṣẹ̀rẹ̀ òótọ́ korò ó ṣòro àti sọ torí pé tó o bá sòótọ́ o mọ̀ pé ikú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìyá yìí ò gbọ́dọ̀ kú, Williams ò gbọ́dọ̀ kú. Tó bá kú àbẹ́ ẹ bá lọ gbé torí pé ó fẹ́ tú àṣírí yín síta, ẹ kàgbákò. Torí pé ẹ̀yin kan sì rí wòlíì tó sọ pé ó ń dógun lẹ̀, ẹ máa rí i pé iná ń bọ̀, onílé ewé tó ń fi iná ṣeré lọ́rọ̀ yín. Ntẹ́ ti ṣe fún wa, ntẹ́ ti ṣe fún àwọn ìyàwó wa, ntẹ́ ṣe fún àwọn àǹtí wa, ntẹ́ ṣe fún àwọn opó wa, ó ju ti Fúlàní lọ. Ẹ̀yin gómìnà olórí burúkú wọ̀nyí, ẹ wá ní pẹ́pẹ́sẹ́ o, ẹni ká má wá sẹ́kọ̀ọ́, we are coming. Ẹ̀yin náà kó Bájínátù yín kẹ́ máa kó bọ̀ o, àwa ò dẹ̀ ní Bájínátù, àdẹ̀bọ́ ọlọ́pàá jà, ẹ̀yin ẹ máa bọ̀, á dúró tán tì yín. Ntọ́lọ́run fi ń jọ́ lọ́run, ẹ máa pàdé ẹ̀ lọ́jọ́ náà. Ó ti dé tán 3 oṣù keje. ọ̀rọ̀ rí rẹpẹtẹ.
ìyá yìí kì í ṣe wèrè lẹ́yìn tó délé ẹ̀ lẹ́mà lọ organize ẹ̀dẹ̀ sọná mọ́lé ẹ̀ mi ò kúkú mọ́lé wọn ọ̀hún náà yàrá yàrá ẹ̀ jó bẹ́ẹ̀ yẹn jọ ṣé ìyàwó ẹ lè jóná bẹ́ẹ̀ kínú ẹ dùn ọkọ rẹ̀ òkú ọ̀run gan ò lè pín ire fún ẹ. mami má gbọ́ ètò yìí láì ṣàìfi èpè kan lẹ̀ má gbọ́ ètò yìí láì ṣàì má fi sanwó olúrẹ́ mo ṣe mẹ́yẹ bọ̀ lápò ni o lẹ́yìn yẹn tí ìyá ìtàn máa ń lọ́mọ bọ́ṣọ ọlẹ̀ ń bẹ̀ nílé ẹ̀ kí ló ṣe fún ìyá yìí part 2 ẹ̀tẹ̀ part 2 ẹni part 2 part 2 Mrs. William Iron Lady part 2 ó ń bọ̀ lọ́nà grand your copy bó ṣe mẹ́yẹ bọ̀ lápò ni mo ré gbogbo ẹ̀ mo gé bí èékánná màá wá tó lẹ́yìn yẹn màá tún wá gbé tẹlòmíì yes part 2 ń bọ̀ lọ́nà àtẹ̀yìn tẹ́ tún tírẹ̀tì ẹ̀ ìgbà tí mo dárúkọ kí lórúkọ tán pé tí mo ló fẹ́ tó mọ Sunday Igboho say I'm right now I'm not right tí mo ló fẹ́ pa Sunday Igboho yá ẹ̀ sọ lẹ́ẹ̀kan bẹ̀ yẹn ó ní mo mọ àwọn tó ń tírẹ̀tì tán láti pa mí o èmi náà dẹ̀ mọ̀ wọ́n èmi gan-an mo mọ̀ wọ́n torí pé mo ti mọ̀ wọ́n tipẹ́tipẹ́ ìgbà tí mo gbé Tarẹ́gbẹ́ wá ẹ̀ lájà ló ń gbó mo gbé tó Ọbásanjọ́ wá ẹni kí ló ṣubú tẹ̀yìn mo gbé ti Tinubu wá pé ẹ̀ ń pariwo pókú ó fẹ́ máa lò lára ọjọ́ ayé yín mọ́ tiẹ̀ ẹni pẹ́pẹ́sẹ́ ti Sanwó-Olú fúlì lélẹ́yìí ti Sanwó-Olú rèé ìtú tó pa lẹ́kọ̀ọ́ lélẹ́yìí tó bọ́ ọ̀tá tó lòun ò lọ́wọ́ ní kú àwọn ọmọ ọ̀pànìyàn jayé ó parọ́ in tó ń fẹ̀jẹ̀ ènìyàn ṣe part 2 in tó fi ń ṣògo òkìkí part 2 àwọn alágbára tó ṣiṣẹ́ tọ̀ part 2 àwọn tó bẹ̀ pé kán pàyà yìí nígbà tí náà jó part 2 wò ń bọ̀ ń bẹ̀ tó bá jẹ́ pé ìyá yìí ò nu mo rí tó bá purọ́ a máa lọ sí hospital tán gbé ìyá yìí lọ nígbà tí náà jó tẹ́bẹ́ yìí náà lẹ́wà help ẹ̀ tẹ́ gbé lọ èmi mo mọ gbogbo ẹ̀ mo sọ fún yín mo ní ògbénú odò máa ríran lèmi wo ẹ̀yin tẹ́ ń dán mi wò ẹ kú iṣẹ́ o ẹ kú iṣẹ́ o ṣùgbọ́n ó ní bàbá dáríjì wọn torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe mo mọ̀ yín o ẹlòmíì bá pè mí kò ní ìdí àdúrà wọ́n ṣà ń wá mi ṣá ẹ ṣá ń wá mi ẹ ṣá ń wá mi ó di dandan kẹ́ ẹ rí mi àwọn táwọn gbéṣẹ́ mi fún ẹ rí mi o mi ò sá pamọ́ mo dẹ̀ ń yan ṣùgbọ́n ìran yín mẹ́sàn-án ló máa ya wèrè ìjọ tó bá dóde mi ìran ẹ mẹ́sàn-án á ya wèrè torí tó o bá bímọ 5 mẹ́rin máa ya wèrè ńbẹ̀ ìkan tó kù á tún máa wá bí wèrè kí ìran ẹ bá lè pọ̀ kán bá lè sọ pé ìran wọn ya wèrè. èmi ò ní irọ́ àti pa mẹ́nìkẹ́ni mo sọ̀rọ̀ náà mà ìwà tó ń wúre ìwà tó ń wúre àfibiṣó lóore ni ẹlẹ́ẹ̀ni gbọ́ ẹ lóṣèlú ilẹ̀ fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀yin màmá tá a bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ò ní gbọ́ ṣe bẹ́yìn kan lẹ lọ jójó wèrè wọ́n nà yín wọ́n fẹ́ nà yín pa wọ́n nà wọ́n bàjẹ́ ọkọ ẹlòmíì rẹ lòmíì làláùsà wo is my weakness ọjọ́ yẹn mo lọ wàásù ní ẹ kì í mọ̀ mí tí mo bá wà láàrin yín ẹ dá mi mọ̀ yóò tún tán tí n bá wà láàrin yín ẹ lè rí mi mo dẹ̀ lọ wàásù làláùsà lọ́jọ́ náà tẹ́ ń kópa ń ṣẹ́rẹ́ tí gọ́fìnà ní kan bọ́ta kan lọ ná àwọn obìnrin ṣùgbọ́n ìyàwó àtìyàwó Buhari ẹ̀dẹ̀ sọ pé kéèyàn kan má fọwọ́ kànyàn ìwọ gómìnà olórí burúkú yìí ó dẹ̀ sọ pé kan kẹgbà kan lọ máa nà wọ́n yá níyà torí pé
100,000 wọ́n ń jà lé 100,000 báwo lèèyàn 50 ṣe fẹ́ pín 100,000 jàre tó bá jẹ́ pé ilé bìnà wọn náà wọ́n ní Yorùbá nation yá ẹ lẹ́ẹ̀ lọ àfi Sanwó-Olú yìí mo mọ̀ pé oògùn náà fi dèyìn ṣùgbọ́n èmi ọmọ ọba Abíọ́dún máa tú gbogbo yín mo wà lórí iṣẹ́ mo ṣe lọ nígbà tí mo bá máa ṣe gbogbo àdúrà ká gbogbo irígun ilẹ̀ Èkó pátá ìdí ajá iye àwọn èèyàn á ṣí ìjọ tí ẹyin òróró bá forí sọlẹ̀ ọjọ́ náà ló ń túká o ìjọ abágbé ọmọ gbá sílẹ̀ kì í rídìí jókòó tún rídìí jókòó mọ́ o àìsinmi àìbàyè ó ti bá ẹ Sanwó-Olú máa sáré àwa náà ń bọ̀ lẹ́yìn ẹ báyìí èyí tẹ́ ẹ̀ máa sítórì ẹ̀ àti ṣetán fún bó ṣe ń dìjà náà rèé o bó ṣe ń dìjà èyí tẹ́ ta mí lọ́fà ẹ máa kú oríire o ẹ kú òfò wàdánù bó ṣe ń dìjà náà rèé o bó ṣe ń dìjà bó ṣe ń dìjà ìtẹ́lòmíì fi ń sá lọ nìyẹn wèrè tó ń sọ̀rọ̀ MC tó ń bú àáfàá ìwọ ò ṣe dúró Nàìjíríà tẹ̀bí ọ̀tá MC nìwọ ìwọ ń wojú rere MC kí ló ṣe tó fi sá lọ France kí ló ṣe tó fi sá lọ ọ̀rọ̀ tiẹ̀ náà wà lọ́wọ́ mi bí iyẹ̀pẹ̀ but mi ti ṣe tán gbogbo yín ẹ̀yin olóṣèlú ọ̀jẹ̀lú gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá ẹ ṣe rádaràda èmi yàtọ̀ sí yín o àwa ti ṣe tán láti bá yín fà Sunday Igboho ń sọ pé ká má bú ọba ká má bú àwọn èèyàn mọ́ wọ́n máa ṣe tán all these people wọn ò ready ẹ̀tànjẹ ni wọ́n ò ready ẹ wo èmi ń fọwọ́ pààyàn lórí bọ́lọ̀ ń bá darí mi ni ìgbà tí mo bọ́ ọ̀ta tí mo wá bẹ Mọ̀rín tí mo bẹ kílẹ̀ pé ọmọ mi Tẹ́ni mo bẹ Dara Talk mo dẹ̀ bẹ Lady K pé kàn fọwọ́ wẹ́nu mo dẹ̀ bẹ Koiki pé kàn ṣe sùúrù èyí tó gbọ́gbọ́ èyí tí ò dẹ̀ gbọ́ kó máa rìn ṣòǹlẹ̀ àti ìráyè tiwọn ni èmi máa kọ́kọ́ èèyàn máa kọ́kọ́ bẹ̀yàn ni wọ́n ní ẹjọ́ la kọ́ńkọ́ ń kọ́ka tó jà ẹ ṣe jàre mo ti rí à ń lọ náà nìyẹn mo gbàdúrà ẹ já gbàdúrà mami watch out for part 2 ṣe ti gbóhùn ìyá yẹn dáadáa àbí kó tún sorúkọ ẹ̀ sílẹ̀ kan ẹ lọ bèrè ní Èkó Island níyà yẹn rọpíẹ̀tì mi ìmọ̀lẹ́ ẹ̀ o níwájú Ọlọ́run ní májẹ̀mú mi ì sì rí ìyá yẹn rí but I will try ẹjọ ẹni tó bá mọ̀ wọ́n kó jẹ́ kí n gbọ́ because mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ìyá yẹn pé tó bá ní kí n mú fọ́ọ̀n lórí ilẹ̀ pé kò ní pa òun lára dáàdì màmá gbogbo ohun tó jẹ́ kọ̀lọ̀fín tí òun ìyá yẹn gan òun mọ̀ fún rẹ̀ máa tú síta ẹ gbórúkọ ìyá yẹn lẹ́ẹ̀kan sí. ẹrù bá yẹn sọ́dà ìyá tó fọ́ìn bí egbin ó fọ́ìn jù ó fọ́ìn jù Rẹ̀mí Lẹ́kún lọ àbí kí lẹ́ ń pè Rẹ̀mí Tinubu. ṣé yáà ti sọ orúkọ ẹ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí títí dì sí i. ó ẹ jẹun láti gbà tí president. mo fẹ́ kí yáà sọ orúkọ ẹ. Hello, ẹ kálẹ́ o gbogbo mi tó bá ti ń wò mí. èmi Iron Lady Ọlá Williams ní ìlọ́kiri. Iron Lady Ọlá Williams ẹ jọ ẹni tó bá mọ ìyá yẹn tó àbí tó mọ contact ẹ ẹ pè mí ọmọ ọba Abíọ́dún ẹ fún mi I like to talk to that woman ẹ jọ mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò mí ní Island pọ̀ dáadáa ẹ jọ mo fẹ́ bá ìyá yẹn sọ̀rọ̀ mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn mo ṣe fẹ́ ṣàlàyé fún ìyá yẹn náà pé eégún mọ́ ni o èèyàn ò mọ́ tí wọ́n bá ti wá ní kí n rìn ṣò ẹ jọ àárín ṣò ńlẹ̀ bóyá ìwọ tó o bá dẹ̀ ní ọ̀rẹ́
àbí àwọn kọ̀ọ̀kan tó lè fẹ́ fún ìyá yẹn torí ó lóun ò gbowó olóṣèlú mọ́ bóyá o dẹ̀ lè bá wọn ní bẹ́ẹ̀ dókítà ni ẹ́ àbí nọ́ọ̀sì ni ẹ́ ó mọ tó lè ṣe sí ara wọn yẹn tó lè ná mọ̀ because mo mọ̀ pé ìyá yìí Yorùbá nation lélẹ́yìí o Yorùbá nation now àwọn tó ń bọ̀ ní Yorùbá nation nìyẹn àwa ti gba eléyìí ná àwa ṣe kí ni àti mú eléyìí ná àwọn márùn tó kù ọwọ́ mi máa kàn wọ́n mọ́mì mo wà nílé bí iyẹ̀pẹ̀ orúkọ mi ò yí padà Ọmọọba Abíọ́dún ni mò ń jẹ́ tó o bá pè mí wòlíì o ṣe tó o pè mí ní pásítọ̀ ojú ọ̀nà ló wà tó o dẹ̀ pè mí lájìnrere thank you God bless you nọ́mbà mi rèé wọ́n ní mo máa ń sábà pè é gidigidi jù 081 37 05 25 82 lẹ́ẹ̀kan sí 081 37 50 25 82 pè mí sórí ẹ̀ ọ̀ 082 57 45 5803 lẹ́ẹ̀kan sí 080 57 45 5803 pè mí fún àdúrà pè mí tó o bá lálàá tí ò yé pè mí fún ìrìn àjò ayé rẹ kọ́lọ́run bá ọ gbọ́ ọ̀fẹ́ ni a fi fún mi ọ̀fẹ́ ni wọ́n sì fi fún yín Jésù náà agbára wa gbọ́ mi kí n tó máa lọ bóyá ilé rẹ ló kọ́ pàtì tó o parí ẹ̀ iṣẹ́ building contractor làwa ń ṣe a sì ní team a ó bá ọkọ̀ tán láì fi àlùmọ́là lò ó tó bá dẹ̀ jẹ́ pé you have property tó o fẹ́ tó ń wá ká bá ẹ ṣe develop ẹ pè wá àwọn dádì wa kan wà developer ni wọ́n á ṣe wọ́n á kówó lé lórí tó o bá dẹ̀ ń jẹ́ àwọn tó jẹ́ pé kó máa bá ẹ bójú tó lé ẹ bóyá wọn látijọ́ tó ti wà nílùú òkè òkun o ò rí £1 gbà lórí olé ẹ rí wọ́n máa náwó ẹ jẹ ni pè wá a máa bá ẹ ṣe kí á ti ka ẹ pàdé máa rówó ẹ bóyá o dẹ̀ ní ilẹ̀ tó o fẹ́ tà àbí ilé tó o fẹ́ tà ẹ pè wá a máa bá yín tà lórúkọ Jésù wàá ráàánú gbà o ẹ pè wá o ilẹ̀ à ń fọ ilé tó bá kọ́lé a máa bá ẹ clean ẹ tidy ẹ à ń fọ swimming pool à ń fọ àwọn glass mirror tó ti fọ àwọn glass ilé ẹ lókè tó ti dógùn àwọn igi tí tẹ́ ẹ lè wá sílé torí Boko Haram àbí COVID-19 lájà vi tẹ́ ẹ lè wálé ṣùgbọ́n tí lẹ́yìn tí flower bed ti di bí koríko tó lè gbéjò ẹ pè wá we will go there àdẹ̀bá ẹ tidy ẹ àbá ẹ gé gbogbo igi àbá ẹ gbá gbogbo compound tó bá dẹ̀ jẹ́ permanent cleaning ló ń wá ń bẹ̀ we provide it for you and make your house beauty call house for house painting àwọn àtúnṣe house painting tí ilé ọ̀dà ilé rẹ̀ bá ṣá à ń ṣọ̀dà tó bá dẹ̀ jẹ́ kó fẹ́ ra professional paint we go for it for you call us with that number 081 37 05 25 82 or 082 57 45 5803 on WhatsApp. God will bless you as you are sharing this program. Happy Father's Day to you all. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ ó rí àánú gbà ẹ rí tó yìnbó ti ń dùn lẹ́nu mi admin mi ti ń kọ́ mi mo ti lọ èmi náà ti lọ léwe mo sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tó bá mi dá sí ọ̀rọ̀ glasses ojú mi lórúkọ Jésù ẹ ò ní sọnù o ojú yín ò ní fọ́ o àti ṣe glass o ẹ rí tí mò ń ka kọ́mẹ́ǹtì God bless you it is well with you a ó jọ gbádùn ara wa bí òyìnbó ti ń gbádùn ṣùgbọ́n báyìí wo mo ń mẹ́yẹ bọ̀ lápò watch out for part 2 Iron Lady watch out for the part 2 it is well with you Sanwó-Olú ọ̀dàlẹ̀ ní ọ́ àfibisán lóore
Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá fibi sanre ó ní ibi kì yóò tán nínú ilé rẹ̀. Gbogbo ẹni tó gbógun ti ìwọ tó ń gbọ́ mi, tó wà lórí ìkànnì yìí, tó tún máa gbé tò lẹ́yìn, tó máa gbọ́ lórí YouTube, tó máa gbọ́ lórí Instagram, tó máa gbọ́ lórí Facebook, lórúkọ Jésù, ẹni tó fibi sanre fún ẹ tó lóhun tóun ò bá pa ẹ́ òun ò ní sinmi, lórúkọ Jésù mo fi ẹ̀mí ẹni náà ra ẹ̀mí rẹ padà lórúkọ Jésù. Ogun ọ̀run kó gbá wọlẹ̀. Ìjọ tí ọ̀wàrà òjò bá balẹ̀ ní wọlẹ̀, ọjọ́ tí àrà bá sán lóko rẹ̀ ń wọlẹ̀ o. Gbọ́! Mo sọ pẹ̀lú agbára, òkúta bá sọmọ pẹ̀lú ọ̀pẹ ń sọ mẹ́rin, ẹnikẹ́ni tó bá ro kúrò ẹ irú ẹni bẹ́ẹ̀ kó balẹ̀ lọ lójijì. Àṣẹ Elédùmarè ni mo pa. Ó ń lọ nínú ọ̀sẹ̀ tuntun yìí, ire àti àánú kó máa bá ọ lọ, ògo kó máa bá ọ lọ. Ẹni tó yọ ìgbéyàwó rẹ lẹ́nu, ilẹ̀ kó gbé mi. Bàbá, mo máa ṣe special program fún yín lálẹ́ fún Father's Day. I'm still coming back one more. Lórúkọ Jésù, a ó dorí àánú gbà. Orí rẹ ò ní gbàbọ̀dẹ̀, o ò ní tọrọ jẹ, o ò ní tọrọ mu, o ò ní tọrọ ná. Elédùmarè á jà fún ọ, wàá rógolù. Mo ló máa rógolù, bẹ́ẹ̀ ló sì ṣe rere. Adúpẹ́pẹ́ ti ṣe Ọlọ́run, ògo ni fún orúkọ yín o Jésù. Mo súre fún ẹ̀yin màmá wọ̀nyí, àánú Ọlọ́run á bá ọ gbé. Mo sú ẹ̀yin fún ẹ̀yin bàbá, ẹ̀mí yín á gùn láyé, ẹ ó rí ohun rere tọ́ka sí. Ohun tí ẹ ó fi ṣe bàbá fún àwọn ọmọ yín lórúkọ Jésù, Ọlọ́run kó pèsè rẹ̀ fún yín. Ohun tí ẹ ó fi jẹ́ ọkọ nílé àná níbikíbi, Ọlọ́run kó pèsè ẹ̀ fún yín o. Ẹ̀yin bàbá, ẹ múra láti celebrate, ẹ send owó kéèkì tèmi sẹ́mi náà o. Father's Day ẹ sáà máa tẹ́tẹ́ ibi táwa ti ń gbọ́ fẹ́mẹ́ṣà kiri. Ẹ̀yin màmá kò yẹ ẹ̀yin náà lẹ́ o, ẹ máa pẹ́ ẹ̀yin náà dáná fọ́kọ yín lé. Ṣé báwọn kan ti sọ pé àwọn fẹ́ fẹ́ wa, àwa ò dẹ̀ ní ìdíyàwó báyìí for now. Ẹ dákun ẹ send owó kéèkì tèmi náà, yóò dára fún yín o. Yorùbá Nation, no going back. Ẹ dẹ̀ kú ìpalẹ̀mọ́ Lagos State Rally on the 3rd of July. It is where it's coming up. Grant your copy. Bye for now.